Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Mo fi swagi kò máa tó wọlé lómi ṣéwù nínú lọrin ṣéwù ìlú Ìbàdàn. Ẹ fún bàbá wa àmì Ọlọ́run ní ààyè, ẹ bá mi kí gbé ṣéwù. Ìkábọ̀là tó gbé àlàbíyà lọ́pọ̀lọpọ̀ ìkábọ̀là tó gbé àlàbíyà lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin alájàdá Misura ó ti yá. Oya no time to check time. Ta ló máa gbé? Sọ́lá wà lánàá lẹ́yìn. Ṣeun tí mo fẹ́ èmi yóò sì mú rẹ̀. Mo máa kí wọ́n pẹ̀lú sọ̀nà fàlàwọ́ fi ọ̀gbà rẹ̀. Ọlọ́run gbọ́ ọlọ́run bá sábà. Tó bá kọ́ tó ṣe tèmi, ta ni mo fẹ́ lọ sábà? Mo gbára lé mo gbọ́kàn lé. Mo fi ayé mi lólúwa lọ. Ọba àti ṣàánú mi látàdánù Ọlọ́run títí dòní. Máa padà lẹ́yìn mi títí lọ láéláé. Orin tí mo mú wá fún small doctor ní Àmọ̀kẹ́ Adérísì. Mo gbára lé ẹ, mo gbọ́kàn lé ẹ. Èmi máa fi ayé mi lólúwa lọ́wọ́. Ọba àti ṣàánú mi látàtà náà. Ọlọ́run títí dòní ọ̀wá. Máa padà lẹ́yìn mi títí lọ láéláé. Gbogbo ẹni tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá bẹ lára rẹ̀ kó bá pariwo Allah. Ẹ má jẹ́ báyọ̀ láàyò ìjọba Ọlọ́run san alẹ́ ìfọ́ rẹ̀. Tèmi tó pẹ́ small doctor ní kí n kí gbogbo ọkùnrin, wọ́n ní kí n kí gbogbo obìnrin. Ìyọ̀nà Ọlọ́run tèmi kò máa bá nígbè òun, kò bá wọn láwọn ọmọ mi fi lò kí iṣẹ́ ńlá. Mo kí bàbá Fàdé látún ṣe ibi jábí ìmọ̀yá tó lọ ìyàbá ẹ bá pariwo ṣòwò fún bàbá mi. Bàbá Fàdé látún ṣe ìdíyàbí Ọlọ́run bàbá wa. Ọ̀pọ̀ sí ìjàmbá lè kí sùn mí yàn alájàdí ìtiwa ni. Ìyọ̀nà Ọlọ́run tèmi kò máa bá yín gbé òun, kò bá wọn láwọn ọmọ mi ìlú jí iṣẹ́ ńlá. Mo ti bá wọn ṣáà ti dàgbọ́ lọ́run ṣe tọrọ
kábàámọ̀ tí wọ́n ń tún ní dákẹ́ mi má ṣe kábàámọ̀ pé kí n lówó ẹ̀. Tèmi tó pẹ́ bọ́lá máa ṣọ ẹ̀ máa ṣọ ẹ̀. Kò ti di bọ́ọ̀lù òṣọ́. Small lọ́wọ́ alárùkà ọmọ àdàbọ̀ àbàtò gàrà jẹ́. Bọ́lá máa ṣọ mi máa ṣọ mi. Kò ti di bọ́ọ̀lù òṣọ́. Lọ́wọ́ alárùkà ọmọ àdàbọ̀ àbàtò gàrà jẹ́. Salamu alaikum kudamu. Salamu alaikum kudamu. Ente ló ń jẹ kura. Ente sàrí sàrí. Ẹnu ní àti sàrí bí ẹni kókò ló jẹ mú láyé. Arákùnrin yìí, ó ní aláàjì kan tó máa ń dáná fún wa ní àdúgbò wọn bẹ̀rù. Arákùnrin yìí wá, ó máa ń jẹun. Ó ti jẹ láìsàn, ó ti jẹ sẹ̀wọ̀n. Ó ti jẹ gbogbo, ó wá ní láti oúnjẹ ẹ̀fọ́, ó máa ń ní láti oúnjẹ sáwá. Ó ní oúnjẹ yìí gbogbo rẹ̀ ní. Jẹba ni mi dàkú má jẹ́ kí ìṣẹ̀gbẹ̀jẹ̀ tèmi bá àtàwọn lè pàkàtì ìjà jẹba tèmi má ṣe pa mí. Jẹba táwa àtẹ̀yìn láyé jẹba ni mi dàkú má jẹ́ kí ìṣẹ̀gbẹ̀jẹ̀ tèmi bá àtàwọn lè pàkàtì ìjà jẹba tèmi má ṣe pa mí. Àfọ àkọ́ṣì, àfọ àgbà, àfọ àkọ́ṣì, àfọ àgbà jọba mi lọ sínú ìwé rọ̀ wá ní àná orí kìíní ẹ̀sìn ṣàkúṣàkú abájọ ṣàkúṣàkú jẹjọ díẹ̀ jẹjọ díẹ̀ jẹjọ díẹ̀ wájú rẹ̀ jẹjọ díẹ̀ jẹjọ díẹ̀ wájú rẹ̀ àkọ́kọ́ ọ̀sìn dẹ́kun bá wọn fèsì àwọn ọmọ yìí Thank you very much. A round of applause for Afa Afa. Adaji, Jamiu, Sheikh, Abdullah, ẹjọ tẹ bá ti dáwọ́ bẹ́ẹ̀ sí Ramadan lẹ́tọ̀ọ́ tí ẹ̀ ti bọ́ nínú ẹni tó ń bẹ̀ wà fún àwọn ìfẹ́ tó ti bọ́ yìí ẹ̀ ṣàbùdá kù ẹ̀ bàbá ta ẹ̀ sàkọ́ ẹ̀
inú àwẹ̀ láwọ̀ ẹ̀yìn nígbà ṣe kéde kájẹ́ kí n ti númọ̀ pé tìta ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fi àkókò ètò gbọ́dọ̀ tó ọmọ lọ́dún mọ́ta FC ìṣẹ́jú mẹ́ta ni o wàzínà Ọláṣẹ́wù a round of applause for Ọláṣẹ́wù. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Ìwọ tí o bá mi wí alákọ̀ọ́kọ́, tí o bá mi wí ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta ni mo fẹ́ wí. Kódà tí o bá gbọ́ nǹkan tí mo wí, tí nǹkan tí mo wí tí kò yí ẹ dáadáa, máa jẹnu wúyẹ́wúyẹ́ níbi tó bá wà. Ọlọ́run ti rí àníyàn rẹ. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa atibarihi wa sallim taslima. Ẹ ṣe àmínà, ẹ ṣe àmínà, ẹ ṣe àmínà. Thank you, God bless you. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò, mo kí ara ilé, mo kí ara àta. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ilé, mo kí gbogbo ẹ̀yin ọmọ ọ̀tá. Mo kí smart doctor ọmọ bẹ̀ta. Mo kí gbogbo ẹ̀yin pẹ̀lú gbọ́lẹ́yìn tó tóbi jù. Gbọ́lẹ́yìn tó lágbára jù. Gbọ́lẹ́yìn tó ní àpọ́nlé jù. Mo kí gbogbo wa pẹ̀lú gbọ́lẹ́yìn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Praise the Lord. Thank you, God bless you. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Orúkọ tèmi ni Abdulwasi Alabi. Ọláṣẹ́wù ọmọ àǹtí mi. Èmi lọ́ máa bílẹ̀ ṣọ́wọ́, èmi lọ́ máa fẹ̀yìn tí kò rá ní wọ́n yẹ. Ẹni bá gbójú lọ́lọ́wọ́ oníjogún òfo. Èmi la dìgbò ògidì olú, àdìgbò ògidì olú, ògidì olú oníkànga àjípọn. Òbó mi èṣù wẹ́dà. Kúrú pa. Èmi onífọwọ́sì jíwèé lé bàbá tó bí mi lọ́mọ nínú òjòkú nípínlẹ̀ Kwara lágbólé lásìkò. Thank you, God bless you. Jọ́jọ́ ní sọ́lá wà lórí ìpínlẹ̀ mi wà lórí ìjókòó. Gbogbo ibi kíbi tí ọmọ wà jọba mi taka òṣì dànù. Òye ìfẹ́ ní òṣì, òye ìfẹ́ ní ọ̀yà. Ká máa yáwó kiri, owó nápẹ́, owó gírímì, owó gómìnà láńtà, bá mi taka òṣì dànù. Láàánú náà ni wọ́n taka òṣì sí ẹ̀rọ àtẹ́. Thank you, God bless you. Thank you. No time to check time. Oṣàmọ̀, ẹ bá mi fún ní àtẹ́wọ́ tó rí ilẹ̀. Olùdààmú ní ayé Oṣàmọ̀, ọmọ àǹtí mi. Mo ṣe ń rìn náà bí àǹtí mi náà ni. Ẹ má bínú, ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ ní kọ́mọ́kọ́mọ́. Bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ tí ń dọ̀gá. Mo fi àkókò ìpè bọ́ọ̀dà mi fún àbúrò bọ́ọ̀dà. Mustapha Philip Arole Pasuma Wonder ọ̀gá ńlá. A round of applause for him, please. Ààrẹ Musa Rafa. Lẹ́yìn eléyìí, kí a máa lọ síbi tá a ti máa bẹ̀rẹ̀. Sharafa, ká máa lọ síbi Ramadan lecture. Lọ́kọ̀tọ̀ òṣèlú náà bá lè pọ̀ ṣẹ̀fẹ̀ ká máa máa dùn. Èṣù tàwọn wá lọ ní sọ̀rọ̀ gbogbo. Lọ́lọ́run alábínú. Lọ́lọ́run alábìnrin wa yàn lọ. Bẹ́ẹ̀ lọ́nà ìjọba. Bàbá náà fẹ́ àrùn àrùn láyé wọn kọ́ sí. Ìdí ìdílé táwọn ìbí ṣe rè é. Thank you.
ṣe bá wa ṣe adájá adé ẹ̀rọ sọ́ọ̀mù ẹ̀kọ́ tó lè dé àwọn tí wọ́n gbé ó lè rí gbogbo ìṣòro ìlú. àwọn gbé ó lè rí gbogbo ìṣòro ìlú. ṣé kò mọ̀ ní àgbẹ̀ gbogbo gbogbo ohun tára ń jẹ àti gbogbo ohun tẹnu ń jẹ láti gbà kalu fájàrí bá jẹyọ máa wọ ọmọ ìyá mi máa gbọ́ sàrí jíjẹ ṣe kókó ẹdìjẹ dìde sàrí tó wàláyé àwálé mú kókó tábà tí mọ́ ìyẹlẹ́kùn àgbọ̀dọ̀ faramu sínú láìláyà kò kéwù kò béèrè fún àwọn àbá tó lóye kọ́kọ́ ẹ̀rù ogun tí ó bá yẹ ká má lọ máa gbà wẹ̀ ṣeré ìmọ̀ sọmọrọ̀ mọ̀dọ́nà ìmọ̀ ẹ̀nà wà tí sábà bírọ̀ làwọn máa takọ́ dámẹ́ mi tùnú bí ọba bàbá tí mo ramadana láwa oṣù ramadana láwa ẹ jẹ́ ká gbàgbé gẹ́gẹ́ bí a ṣe bó ṣe ramadana láwa oṣù ramadana láwa ẹ jẹ́ ká gbàgbé gẹ́gẹ́ bí a ṣe bó ṣe ramadana láwa ká máa tìláwà kòríyánu ká tún máa lọ sí tẹ̀fù sírù ká jìnnà sáwọn ìwà burúkú àti gbogbo ìwà bàjẹ́ ká fi sílẹ̀ ká má jalè ká má purọ́ ká má ṣe ṣìnà ká dẹ̀ tún má ṣe dé iṣẹ́ kò sẹ́ni tó má gbàwẹ̀ tí ò ní irú ká má ṣe láwọn ṣìnà lọ́sibítù ọ̀hún ìtajà kó kan lè mọ́ mú wọn lọ má jarógun ẹmu gàrí náà fi ń jẹ sàárì wọ́n tún fèkú ṣínú ọlọ́run má jà bá wọn rí ṣàmì kí n máa gbọ́ ramadana láwa oṣù ramadana láwa ẹ jẹ́ ká bá wọn gẹ́gẹ́ bó ṣe bọ̀ ramadana láwa. Thank you very much. Ìbàlábolo, ó máa ṣe ìbàlábolo, ẹlẹ́gbàá máa sùn, lẹ́gbàá ọ̀sùn, ayé ra máa sùn, nígbà mo bẹ́ẹ̀ tó sùn, nígbà tó yẹ, wọ́n kà sí lò, èlò wá fún mi lò, àgbà ètò ìlú bẹ́ẹ̀ rẹ̀ kéré, àbújá ṣẹ̀dá fún kéré, kò fẹ́ pé ọmọ gbòòdò, olúwa máa lù èrè tán yìí. Máa ń lè ṣètọ́ mi o, wọ́n fi rárá láàtọ́ mi o. Wọ́n kàn fowó dá mi o. Ẹ̀rọ mi ṣe bọ́lá bọ́lá. Ẹ̀rọ mi ṣe bọ́lá bọ́lá. Ṣé bọ́lá bọ́lá? Ẹ máa sọ pé ẹ̀rọ ya ti ṣà. Ẹ̀rọ ya ti ṣà. Ẹ̀rọ ya ti ṣà. Ìyá lánàá bá rí ta. Ẹ̀rọ ya ti ṣà. Màmá sọ́dọ̀dọ̀. Ẹ̀rọ ya ti ṣà. Màmá lóró ìgbàgbọ́. Ẹ̀rọ ya ti ṣà. Ìyá ẹlẹ́ja. Ẹ̀rọ ya ti ṣà. Ìyá ṣínà. Ẹ̀rọ ya ti ṣà. Ọmọ ẹ̀rọ ya ti ṣà. Ẹ̀rọ ya ti ṣà. Màmá Samuel. Ẹ̀rọ ya ti ṣà. Màmá Smọ́gbẹ́gbẹ́. Ẹ̀rọ ya ti ṣà. 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 Bóyá ẹ̀sọ́ tó sáré o wá bá wà lẹ́yìn sá. Ebi ti kọ́ ní mi náà tó wù ní bámi kọ́. Bọ́ọ̀sì mi ní ìsàlẹ̀ ẹ̀rọ máa ń lédè sí. Èé bóyá jẹ́ kájọ kọ́. Eré ní. Eré ní. Bàtúmà ọ̀rẹ́ ní ibi ayé lè wá dé ìlú. Eré ní àmọ́ pé bẹ́ẹ̀ ni. Àbò ìsàlẹ̀ bá àwọn náà wọ̀ pé bẹ́ẹ̀ ni ìwọ̀n ò ní ilé wọn. Dání, mo máa ń fẹ́ ní pẹ́sùn kọ̀ọ̀kan. Àwọn olóògbé dání máa jà sí wẹ́wẹ́. Àròrò small doctor, owó fẹ́ ni. Àròrò
owó jẹ́ wájú mi ṣá ẹ̀kọ́ mi má owó jẹ́ má jà sí wẹ́rẹ́ má mú fún mi nígbà ọ̀rọ̀ fún mi. sọ́dọ̀dọ̀ wọ́n ti bẹ́ẹ̀ bọ́lá rẹ̀ òsì lọ fún yìí. báwo ló ṣe dábẹ́ láti òsì lọ fún yìí. Ọmọ mẹ́ta yé máa Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.